All right, sir, Daddy. Ẹ káàbọ̀ sí orí session yìí pẹ̀lú mi, sir. And bóyá ẹ fẹ́ kí àwọn èèyàn náà ṣàkóso di pé a jump sí nǹkan tí a fẹ́ sọ. Mo kí gbogbo ọkàn tó ń wò wá ní wákàtí ọ̀wọ̀ rẹ̀ pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́. Níta mo kàn fẹ́ sọ fún wa wípé mo kọ́kọ́ fẹ́ gbàdúrà fún gbogbo ọkàn tó ń wò wá wípé Olúwa nínú àwọn gbogbo yín bọ̀. Olúwa kó dáhùn sọ̀rọ̀ gbogbo ọkàn tó ń gbọ́ tiwa wákàtí ọ̀wọ̀. Ní orúkọ Jésù ẹ̀rù ní rí ìdààmú o. Gbogbo ayé ò ní rí ń gbéṣe o. Bẹ́ẹ̀ ni bọ́ sọ́wọ́ gbé ní gbọ́n ayé o. Mọ̀tá àníjọ lórí yín o. Ìjà máa yọ̀ wá kún o. Ẹ ti bá yọ bẹ̀rẹ̀ ọdún ayọ̀ náà láàfin àdó ìjà ní orúkọ Jésù. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín. So, sir, Daddy, mo fẹ́ ká ṣe ní pápápá ni nítorí bátìrì máìkì yẹn kò ní pẹ́ kú. So, ní last session tí a jọ ṣe ìyẹn lórí argument bí argument ìbò ìfọ̀rọ̀wérọ̀ lásán náà kì í ṣe ìfọ̀rọ̀wérọ̀ comparison nìyẹn o lórí àríyànjiyàn lórí bẹ́ẹ̀ nígbà kan debate lórí ṣé òbí lẹ kó fẹ́ràn ọmọ ìgbà pé ọmọ lẹ kó fẹ́ràn òbí jù náà mo rí pé àwọn èèyàn appreciate session yẹn wọ́n appreciate like títí dé ìjẹta àwọn tí mo ṣì jáde àti ṣe ní bí over 2-3 weeks ago sí yẹn session yẹn but àwọn èèyàn tó ń ṣì ń comment lé lórí like tó ń bá mi sọ̀rọ̀ pé men pé wọ́n appreciate like ó kàn mí àwa kàn ṣe normally because mi sọ pé mo fẹ́ máa ká ọ̀rọ̀ wá sílẹ̀ àná so àwọn èèyàn appreciate it so much and ara nǹkan tí mo establish ní nínú video yẹn ní time yẹn ni pé session yẹn kì í ṣe nǹkan tí mo tá a ti jọ sọ kò sí àjọsọ kò sí nǹkan tó jọ ó wà spontaneous like spur of the moment la discuss ọ̀rọ̀ yẹn so and ìdí ẹni tó bá mọ̀ ní tí mo ṣe ń ṣe bẹ́ẹ̀ kí n sọ ń sìn ìgbà tí mo lọ́jọ́ Sunday ìjẹta èyí Tuesday 3 days ago tí màá tẹ nìkan tí à ń bọ̀ nígbà tá lára àwọn tí Mr. tó arákùnrin tó wo fídíò yẹn tó ẹni yẹn jẹ́yàn tó wá deep náà bó ṣe ń sọ̀rọ̀ ó sọ so many things well tó yẹ pé bó ṣe appreciate ọ̀rọ̀ yẹn sí now fún àwọn èèyàn tí ó bá mọ̀ kẹsẹ̀ lónìí máa rò bẹ́ẹ̀ kí ló dé tí mo ṣe máa gbé yín jókòó tí màá fẹ́ discuss nǹkan kan bí question tí mo béèrè yẹn ipe tí mi ní sọ fún yín kí ló dé tí mo ṣe máa ṣe lóko bẹ́ẹ̀ ṣé kì í ṣe pé ọmọ yìí ṣé ó fẹ́ fífi dádì ẹ̀ ṣe ẹ̀yẹ ẹlòmíì lè máa rò bẹ́ẹ̀ ṣé ó fẹ́ kí n kàn sáré ṣàlàyé ìdí kò ikú sà kò ikú kí n kàn sáré ṣàlàyé ìdí tí mo ṣe ń jẹ́ kí irú session báyìí kó wà spontaneous jẹ́ pé kò ń ṣe nǹkan tí a prepare fún ìdí ni pé dádì mi lélẹ́yìí right èmi bí ìdí tó fi ń jẹ́ bàbá òun ni mo fi ń prove yẹn mi lè má jẹ́ pé kọ́mọ mi náà gbé mi jókòó kó máa béèrè question náà tí n bá ní ìdáhùn fún definitely mi tó láti jẹ́ bàbá ẹ̀ yẹn so èmi really mo appreciate wọn ni right pé wọ́n jẹ́ daddies mi so bàbá gbọ́dọ̀ ní ìdáhùn sí gbogbo ìbéèrè regardless so ìbọn tèmi so èmi ẹni tó bá mọ̀ mo fi appreciate wọn ni mọ̀ pé ìdí tó ṣe ń jẹ́ bàbá òun ni mo ń try láti prove yẹn pé tí nǹkan gbọ́dọ̀ bá bàbá yẹn lójijì so nǹkan tí mi sorry but mo kàn ní láti ṣàlàyé fún anybody tó bá nurture irú thought yẹn nínú ọkàn wọn so lẹ́ni Daddy mo fẹ́ mi mọ̀ bí a ṣe tán sà fún discussion yẹn sà all right fine so tí a bá wo ìta tá a wo àyíká Nàìjíríà la wà kìkan ṣe Nàìjíríà nìkan bọ̀ ká base discussion lórí Nàìjíríà nìkan tí a bá wo bí nǹkan ṣe ń lọ à ń rí bí ọmọ bó ṣe máa pa bàbá bí àwọn ọmọ ṣe ń pa ìyá wọn bóyá láti fi of course láti fún money rituals láti ní owó tí ọmọ ń pa òbí àmọ́dé ń gbọ́ nínú nígbà tí ẹ̀ ń ṣe àwọn sermon session yìí tí ẹ̀ ń record àwọn sermon yìí lórí channel yìí mo máa ń fetí gbọ́ lẹ́kọ̀ọ̀kan nígbà tí ẹ̀ máa ń ṣe àwọn recordings yìí àwọn last 2 recordings tẹ́ ẹ ṣe mo gbọ́ tẹ́ ẹ sọ̀rọ̀ bí àti last 2 weeks àti ilé ìtẹ́ ṣiṣẹ́ láàárọ̀ yìí tẹ́ ẹ sọ̀rọ̀ nípa àwọn kan pààyàn àwọn kéèyàn tó lè ní mind àti pààyàn náà now kò dáa kéèyàn pààyàn kò sí nínú òfin like the biggest thing mo believe pé èèyàn lè ṣe ní bó ti ẹ̀ pé ẹ̀ṣẹ̀ lẹ̀ṣẹ̀ ń jẹ́ but kí ọmọ tó lè wò ṣùṣùṣùṣùṣù pé òun fẹ́ gba ẹ̀mí òbí òun tí kì í ṣe pé wọ́n rò nǹkan tó ń lọ lẹ́bíríwẹ̀ nítorí tí ọmọ pa ìyá tó pa bàbá ẹ̀ láti lè fi ṣe oògùn owó now that is àbọ̀ fẹ́ bèrè kí ni nǹkan tí ẹ rò bóyá ó fa irú nǹkan bẹ́ẹ̀ débi pé ọmọ ó ń pa òbí ó ń gba ẹ̀mí lára òbí ẹ̀ láti lè fi jẹ́ nǹkan nílé ayé
now ìbéèrè ìkíní ni ẹ ìbéèrè kejì ni pé kí ni nǹkan tí ẹ rò bẹ́yà òbí lè ṣe àbí ẹ̀kọ́ tó yẹ ẹ̀kọ́ kan ní ọ̀hán ní sọ̀rọ̀ tó pọ̀ ẹ̀kọ́ kan tí ọmọ lè àmì tí òbí lè kọ́ ọmọ yìí láti lè má lè wúrí ìwà yẹn sá ẹ ṣe sá. Praise God. Hallelujah. Ìbéèrè ńlá ló béèrè táwọn kan máa pè ní ìbéèrè àbámi. Ìbéèrè àbámi. Tí o rí Ọlọ́run nípa ọgbọ́n mẹ́ lára. Àmín Jésù. Ọgbọ́n àti òye àti ìmọ̀ ló wá fi jíǹkí ẹ̀. Àmín Jésù. Tí o rí ìbéèrè yẹn, mo sọ pé ìbéèrè àbámi ni. Ẹ continue sir. N tó lè mú kí ọmọ lérò láti pa bàbá ẹ̀ ní ìyá ẹ̀. Ní pé ọwọ́ bàbá yẹn ló ti wá, bàbá tó bí gangan nípa. Kí ni ìdí? Ìdí ni wípé Bíbélì sọ fún wa wípé nínú ìwé Òwe lọ́dún orí kẹfà àti ogún ó lé méjì ni. Ó ní tọ́ ọmọ dé sí ọ̀nà tí ó tọ̀. Tó bá sì dàgbà tán kì ó sì kúrò ní inú rẹ̀. Ó tẹ̀sùn ní tọ́ ọmọdé, ní tọ́ ọmọ rẹ̀ tó bá dàgbà tán yóò sì fún ẹ ní ìsinmi. Oríṣiríṣi àwọn òbí ni ọ̀rọ̀ ẹ̀ bá wí. Gbogbo ènìyàn tó jẹ́ òbí ló bá wí. Nítorí pé ọ̀nà tó bá tọ́ ọmọ rẹ̀ sí láti kékeré a máa develop nínú àjẹ́ rẹ̀ nínú máa develop títí yóò fi dàgbà. Bíbélì ní ọmọ tá a kò bá tọ́ àwọn èèyàn ní ọmọ tá a kò bá tọ́ agbélé tí a bá kọ́ tí bàbá bá kọ́ àgbè tàbí ó ti wá ṣe yẹn nǹkan. Ọmọ tá a ò bá tọ́ nílé ìtànà tó máa tọ́ wá. Bàbá pàápàá gan agbá nínú ìwà tí ọmọ ẹ̀ bá ń wù níta nítorí pé wọ́n máa ní ṣe ta ló jọ àní bàbá ẹ̀ ló jọ lórí bàbá ẹ̀ náà ni ìyá ẹ̀ ló jọ orí wọn ni. Ọmọ mi tó bá hùwà níta wà ní ẹ̀ ọmọ ẹkùn bá bí òun lẹ́kùn ó jọ nítorí pé wọ́n rí wà bàbá ẹ̀ tó gbogbo nítorí lè fa ikú látọwọ́ ọmọ sí bàbá ni wípé bàbá fúnra ara ẹ̀ ló fa ikú síra kì í ṣe ọmọ kọ́ nítorí pé ọ̀nà tí bàbá ẹ̀ tọ̀ sí ló ń tọ̀ yẹn jẹ́ ká tó wá gbé bàbá ẹ̀ ọmọ mi wà o tí bàbá náà máa tọ́ dáadáa o tó jẹ́ pé àyà tinú ẹ̀ àwù àti inú ẹ̀ lóòótọ́ wọn ní ìyá máa ń tó àwọn kọ́ àwọn ọmọ ẹ̀ sí bàbá òye èèyàn wà lóríṣiríṣi dáadáa ọmọ tí ò bá ti nílò òun ni tí ò ní ìbẹ̀rù Ọlọ́run tí àwọn fi ìbẹ̀rù Ọlọ́run tọ́ láti kékeré òun ló máa gba ẹ̀kọ́ tí ìyá ẹ̀ bá kọ sí bàbá ẹ̀. Ṣé ẹ rí ó ṣe pàtàkì kí ènìyàn mọ Ọlọ́run níbi ayé ènìyàn ó ṣe pàtàkì kí ènìyàn mọ Ọlọ́run kí èèyàn rìn ní ìlànà Ọlọ́run nítorí pé ìlànà Ọlọ́run ni òun ló lè mú aborí gbogbo ìṣòro ayé ló lè mú aborí gbogbo ogun ayé yìí nípa pé ó ní a ti fi hàn ọmọ ènìyàn tó dára a ti fi hàn ẹ́ o ọmọ ènìyàn ó wá kù sí ọ lọ́wọ́ nítorí pé ọ̀nà tí bàbá tèmi tọ́ mi nígbà tí mo wà kékeré òun náà lèmi náà ń rò mo tẹ̀lé a sọ̀rọ̀ nípa ìtẹríba lẹ́ẹ̀kan bàbá mi mo gbọ́jú ba lẹ́nu sísá mi mọ̀ sísá ẹnu wọn máa gbọ́ mo gbọ́ wọ́n ti gbọ́ sísá ló máa ń pe àwọn gẹ́ẹ̀sì ní pé wọ́n bá ń ṣe torí dáàbò mi náà ṣe bá wọ́n ṣe bá bèèrè àwọn sísá àti àwọn obìnrin kú ládùúgbò wa bẹ́ẹ̀ ṣe pé wọ́n ń gbé kiri wọ́n máa ọ̀fẹ́ ni o wọ́n á bá wọn lé wọn gbẹ̀rù fún wọn tàbá fẹ́ lọ sí ìlú mọ́lẹ́bí Sunday ló ti gbẹ̀rù nírọ̀lẹ́ Sunday sísá ló máa ń pè wọ́n mú náà wọ́n á pè kí ló máa ṣẹlẹ̀ ẹ máa fi dùn ó ní àwọn nǹkan ọmọdé náà ni wọ́n kó tó bá ń pọ́n ọmọdé lọ́mọdé ó ní àwọn àpọ̀wọ̀ náà lè kí ní yẹn mọ́ mi lára ó mọ́ èmi lára tó jẹ́ pé èmi náà kì í péyàn lórúkọ báyìí kékeré ò báyìí ó bá jó pé màá jà instead of nǹkan lárúkọ mo lórí màá jà sista bọ̀dá alágbàjá ẹ̀fọn ní ṣọ́ọ̀ṣì wa gan máa ń gbé láti máa ń gbogbo àwọn ọmọ yìí kékeré yìí fẹ́ máa gbé ọmọ wọn ní bọ̀dá alágbàjá sista alágbàjá
Olúwa ṣe kọ́ nìyẹn nítorí Ọlọ́run kì í kọ ibi mọ́ọ̀yàn so mo lè rí nínú àwọn ọmọ mi tó jẹ́ pé wọ́n mú ní ìwà yẹn tó jẹ́ pé àwọn náà kódà inú èmi náà máa dùn ní òun ni ìkan nínú àwọn ọmọ mi wọ́n á sọ pé ẹni ọmọ tẹ́kùn bá bí òun lẹkùn ó jọ fún gan ìwọ tó ń bá mi sọ̀rọ̀ gan inú èmi náà máa dùn tí n bá jáde gbogbo tí n bá lọ tí n bá jáde tí wọ́n bá ti ń sọ̀rọ̀ mi wọ́n bá sọ̀rọ̀ pé ọmọ yìnyẹn even tí ní àná lẹ̀ orí mi ń wú ni nígbà tí arábìnrin kan bá mi sọ̀rọ̀ nípa ẹ̀ nítorí náà ó máa ń wá látọwọ́ bàbá gangan owó òbí ohun pàtàkì rẹ̀ jùlọ owó òbí ló ti ń wá. So kí la lè sọ pé ó jẹ́ fault òbí nínú scenario yìí sáà tó máa fi lè jẹ́ pé máa fẹ́ wá fi pa òbí yẹn tó máa pa òbí ẹ̀ kí ni fault yẹn gbọ́ngàn. fault yẹn ni pé bẹ́ẹ̀ la lè ṣe. kí ọmọ kí bàbá mọ Ọlọ́run kí ó jẹ́ kí bàbá yẹn fún ara ẹ̀ mọ Ọlọ́run kó wá ojú Ọlọ́run rí kó lè mọ ohun tó ń jẹ́ ìbẹ̀rù Ọlọ́run. Because ẹ má bínú sàdáàdì ṣé ọ̀rọ̀ yìí gbogbo ọmọ ẹ̀pẹ́ mọ̀ gbogbo èèyàn ló mọ̀ pé àwọn ọmọ ń pa òbí wọn seriously nìkan ní ń pa wọn kọ́ ọmọ Ọlọ́run ká wọnú scriptures ìbẹ̀rù Ọlọ́run àná ìkan tó sì ṣẹlẹ̀ recently ọmọ tó pa ọ̀tọ̀fọ́ tó pa girlfriend ẹ̀ àti church ló ti pé arábìnrin yẹn bàbá ẹ̀ pastor ni bàbá ẹ̀ ọmọkùnrin yẹn pastor ni ó pa so kí ni nǹkan tí so ọ̀rọ̀ Ọlọ́run ìbẹ̀rẹ̀ Ọlọ́run and he did okay sir all right. ṣé ẹ rí àárín yẹn kò tí kún ṣé ẹ rí à ń lọ ṣọ́ọ̀ṣì ọ̀tọ̀ ẹ̀kọ́ tí bàbá bá ń kọ́ra ẹ̀kọ́ tí bàbá bá fi kọ́ ọmọ ẹ̀ lọ́mọ máa tẹ̀lé ọmọ mi tó jẹ́ pé ó ti di sọ́ra ẹ̀ di kọ̀ǹga fún bàbá ẹ̀ tó yẹ wọ bàbá òkà wọ́n ní àti kékeré láti máa pẹ̀ka ìrókò mo rántí ìgbà tí mo wà kékeré dáàdì mi dédé lù mí kì í ṣe pé bóyá mo gbọ́n èyí bó kì í dédé lù mí ṣùgbọ́n ẹ̀kan tí dáàdì mi bá kí mi báyìí èmi náà ti mọ̀ pé mo ti ṣe ọ̀tá mi ti ṣe gbóngbà yẹn ṣùgbọ́n mọ̀mọ́ wa ìyá wa ọlọ́run àpọ̀rùn kí àwọn méjèèjì tábà tàbá díjọ́ sátọ̀dé tàbá lọ kú báyìí àwọn aládùúgbò àti ra máa ń dáná pọ̀ ní gbogbo àwọn àdúgbò máa ń dáná pọ̀ òun lánàá náà máa pín sí oúnjẹ ẹ bá jẹ náà wàá pé wàá tú iṣu yẹn lẹ́bàá àwa máa mú ní kọ̀ọ̀kan ọjọ́ tí dáàdì mọ̀ mi bá ti lọ kú sátọ̀dé tí mọ̀ mi bá ti lọ kú bàbá kan náà bọ̀rọ̀ kan ń pè ní Abraham ẹgbẹ́ ìjọba báyìí làwọn náà kọ́lé sí yóò ti máa kí mi pé pẹ̀lú òkè bẹ́ẹ̀ tó bá ti ṣe kí wọ́n mi wọ inú àbàbá ẹ̀ yóò ti máa kí mi pé pẹ̀lú òkè bẹ́ẹ̀ olóòtú mọ̀ fẹ́ pẹ̀ ti dé and òfin kan dẹ́wà ń gbà yẹn tí wọ́n ti fẹ́ wà ní orí wọ́n ti kọ́ wà nínú ilé ni o wọ́n bí ọmọ náà dá nílé wa wọ́n dá ṣubúlẹ̀ báyìí táwọn wá mú tó ń mú torí bá bá ṣe dàgbà sí náà ṣe ń mú a máa ṣe ń ká ṣe máa mú iṣu wọ́n bí ẹ̀dá tó jẹ́ pé ojú ọmọ ilé wa pé ìyá ẹ̀sùn fẹ́ mú iṣu wà lọ́nàwọ́ bá wà lọ́nàwọ́ kódà iṣu wà wájú ẹ̀ wà lọ́nàwọ́ lọ mú tòtò bí ò ní jẹun níjọ́ yẹn náà òtẹ̀ ìwọ náà ò ní ṣe. dáàbì tó bá jẹ́ ayé sí ni òbí ń tìtọ̀ ọmọ bẹ́ẹ̀ láyé táwa yìí òbí ń tìtọ̀ ọmọ bẹ́ẹ̀ tó yẹ iṣu wà wájú ẹ̀ tó fẹ́ lọ́nà ọmọ kìíní. ibù kì í ṣe tó ṣe pé tíṣu wà wájú ẹ̀ tíṣu tó bá wà wájú ẹ̀ lọ́nà ìṣu tó bá wà wájú ẹ̀ wà lọ mọ́ bí ẹ. tó bá jẹ́ ayé sí ni sàdáàdì àwọn ọmọ tó ń bí ẹ̀sìn pẹ̀lú àwọn òbí kékeré tó ń bíró àwọn bẹ́ẹ̀ àwọn ọmọ ẹ̀ máa di orúkọ bẹ́ẹ̀ wọ́n máa dì mú sọ́kàn tí wọ́n máa fi dàgbà tó máa ṣe òbí wọn bí wọ́n máa nǹkan tó ń sọ sí ni pé òbí wọn ò treat wọn dáadáa. so tí èèyàn bá raise ọmọ ibùn bẹ́ẹ̀ yẹn sà nísìnyí ní tàbí táwa yẹ ó lè ṣokùnfà ikú irú òbí yẹn because ọmọ yẹn máa gbélé pé àwọn òbí òun wọn ètò òun ni dájú mi kò fẹ́ kí because at the end of the day náà tí èèyàn bá sọ̀rọ̀ ẹ̀ lọ síwájú èèyàn sọ bọ̀ ọwọ́ òbí ló máa padà sí àti pé ọmọ àti pé òbí ò ọmọ yẹn ní ìbẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run bí a ṣe kà nínú scriptures ó wide ó èèyàn àsọ ọ̀sọ́tán ni nǹkan tẹ́mi ṣe wá sẹ pé nínú ìbẹ̀rù Ọlọ́run yẹn àbí ẹ̀kọ́ kan péré tó kò sẹ́ni tó ní ànsà kò sẹ́ni tó ní ìdáhùn yàtọ̀ fún Ọlọ́run sí ohun gbogbo but kémi tó lè máa bring àwọn spontaneous topics by up sir
èmi fúnra mi mo máa ti ní ìdáhùn láti inú ọkàn mi so ìyẹn wàá bí pé ìdáhùn mi máa supersede kìíní bọ́ èmi fẹ́ kẹ́ẹ̀kan sọ ṣínkì just one kẹ́ẹ̀ nail it down like kẹ́ẹ̀ delimitate it kẹ́ẹ̀ bring it down sí kẹ́ẹ̀ narrow it down sí ẹ lè ro ẹ lè take a minute láti ẹ̀ ti rè bí ẹ̀kọ́ wo ni òbí lè kọ́ ọmọ tó máa wọnú ọmọ yẹn débi pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ní àlẹ́ yìí ọmọ yẹn ò ní wo òbí ẹ̀ bóyá ó láì dàn sórí bẹ́ẹ̀ kó ní kó fẹ́ pa òbí òun kí ni nǹkan yẹn kí ni ẹ̀kọ́ yẹn sá àtúmọ̀ ẹ̀kọ́ òbí ni ó ní ló ní ẹ̀bí ń sìn lórí bóyá ọmọ fẹ́ pa àbí kankan bọ̀ kí ni ẹ̀kọ́ tí òbí lè kọ́ ọmọ ẹyọ kan just one tí ọmọ yẹn ò ní fi ṣokùn fa ikú òbí ẹ̀ sá. ẹ̀kọ́ kan pàtàkì tó ṣe pàtàkì jùlọ ni pé ọmọ yẹn kó jẹ́ kọ́mọ yẹn ó mọ ẹ̀kọ́ Ọlọ́run òun rí òun gbénú òun wo ohun gbogbo tó ń ṣe àti pé Ọlọ́run ní ìbẹ̀rẹ̀ àti òpin gbogbo tó bá tẹ̀ ní owó yẹn tó bá tẹ̀ lọ pàdé ní owó yẹn tó ní owó yẹn kó rántí pé tọ́lọ́run bá fẹ́ kó ná kó jẹ́ kọ́mọ yẹn ó mọ̀ pé ní ayé ìta wà yìí kò tún tá à ń ṣe láyé tó gbé Ọlọ́run tó Ọlọ́run wò wá torí òwò ní gbogbo ayé jẹ́ níwájú Olódùmarè tó kó jẹ́ kí ìbẹ̀rù Ọlọ́run wọnú ọkàn lọ kó má sì jẹ́ kí ìjọba ní ọkàn rẹ̀ yóò rí lọ. Alright sir ẹ ṣé sir daddy well mo mọ̀ pé ẹ ti ṣe justice sir ẹ ti ṣe iṣẹ́ gidi sí tọ́pìkì sir èmi wá fẹ́ sọ nǹkan tí ó wà nínú mind tèmi tó ń gbé nínú ọkàn mi mo dẹ̀ ti ṣe sọ tẹ́lẹ̀ ní first session tí mo ní pẹ̀lú wọn yẹn right mo sọ nínú ibẹ̀ pé tí n bá fẹ́ fi ẹ̀kọ́ tí n bá fẹ́ sọ ẹ̀kọ́ kọ̀ọ̀kan tí n bá fẹ́ sọ ọ̀rọ̀ lórí family lórí láàrin òbí sí ọmọ mi ní lọ jáde lọ mú experience wa tí máa sọ ilé lórí inú ilé nǹkan tí experience tèmi pẹ̀lú yín àbí experience mi pẹ̀lú mọ́ mi kó tó pé wọ́n sùn ní ọdún 2014 experience yẹn wọn lè mi máa fi máa ṣe ọ̀rọ̀ sọ àti wà ní 17 minutes right okay mi fẹ́ kó gùn bíi ti last one yẹn nǹkan tèmi of course òbí ló ní blame nǹkan tí ẹ̀kọ́ kan ṣoṣo just one out of many nínú ìbẹ̀rù Ọlọ́run nínú ká Bíbélì gbogbo àná tèmi rò bóyá àwọn òbí ò kì í ṣe tó òun ni pé wọn ò kọ́ ọmọ wọn láti kékeré bí ọmọ wọn ṣe lè máa pítì wọn bí ọmọ wọn ṣe lè máa káàánú wọn ìkáàánú òbí láti ọwọ́ wọn now ìgbà tí mo ń ro èrò yẹn èdè òyìnbó ni mo fi ń rò téèyàn bá ń fi èdè òyìnbó ro nǹkan ó máa yàtọ̀ sí béèyàn ṣe ń fi èdè Yorùbá ro nǹkan now ipe kí òbí kó kọ́ ọmọ wọn láti lè pítì wọn wọ́n ṣe lè ṣàlàyé sáà bọ́ ó dàgbẹ́ fẹ́ sọ pé sọ̀rọ̀ tí orí yẹn kọ́ òbí tàbí kọ́ òbí kọ́ ọmọ ẹ̀ kó ṣe lè máa ṣàánú òbí no ìṣe yẹn kọ́. Alright sir ẹ̀bọ̀ ṣé kí n ṣàlàyé àbí kí n ṣe ṣàlàyé bí mo ṣe sọ bẹ́ẹ̀ sir now púpọ̀ nísìn sir àwọn òbí wọ́n struggle wọ́n ṣe a lot lórí ọmọ wọn láti jẹ́ pé ọmọ wọn jẹ́ yìí and àwọn òbí tó ń make àwọn effort wọ̀nyí tó ń lọ síwájú tó ń ṣe kìíní àwọn náà ni ọmọ ń padà wá tó ń pa in a very gruesome manner bóyá ṣá wọn ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn sí òbí yẹn náà nǹkan tẹ̀mí bí lè pé láti kékeré kí òbí kí ó jẹ́ kí ọmọ kí ó mọ nǹkan tí àwọn ń là kọjá kó jẹ́ kí wọ́n mọ gbogbo ìlàkàkà wọn lórí ọmọ yẹn for example torí mi máa sọ fún iṣẹ́ tí mo ń ṣe náà ó jẹ́ pé láti máa bá wọn sọ̀rọ̀ láti ní àwọn ọmọ around náà now ọmọ tó jẹ́ pé ìyá ẹ̀ lọ sí ọjà ó lọ ń ta gàrí ọmọ yẹn wà ní school ibi tí ìyá yẹn ti ń ta gàrí wọ́n gba etí ẹ̀ ń bẹ̀ wọ́n mú lẹ́sẹ̀ ń bẹ̀ ìyá yẹn kúnlẹ̀ tomijé ló ń sún ẹkún pé kọ́njọ ó ń ṣe gbogbo kinní yẹn láti lè jẹ́ kí àwọn ọmọ ètò jẹ́yàn ìgbà tẹ́mi wà kékeré tẹ́mi sì kéré ló gẹ̀rẹ̀ sá mo mọ̀ pé school fees mi salary mi kò tó oh damn okay so mo mọ̀ pé salary mi mọ̀ ó dà pé ó sì dá díẹ̀ náà sá ó sì láti bẹ́ẹ̀ kẹ́ wà a little closer okay alright so mo rántí pé ìgbé báyìí ṣe wà a little brighter sá nígbà tí a wà ní Ògìlì period yẹn salary yìí mi ò lè bí 2,000 lọ ní gbogbo ìgbà tí mo wà ní nursery school 2,500 mo ti ṣe ń gbọ́ ẹ̀ ní nǹkan àti náà sọ̀rọ̀ yìí plainly pẹ̀lú mi bọ̀ èmi mọ̀ láti kékeré
ẹ̀yin sọ pé 2,500 ní sí èmi sọ pé 2,005 àti mo ṣe ń bá àwọn ìgbà tí mo ṣe lọ bá woman kan sọ̀rọ̀ recently mo ṣe recourse experience pé 2,000 dání nìyẹn now private school dẹ̀ ni mo lọ really so mo dẹ̀ mọ bí àwọn èèyàn ṣe dìde láti lè sponsor me through school mo dẹ̀ lọ sí one of the best schools ní Ogun State ní bíbá yìí now owó yín ò gbé ó tún wáyá ó tún wà ní hostel secondary school gàrí mo ń gbé lọ hostel gàrí àwọn ẹgbẹ́ mi ò rò bẹ́ẹ̀ mi ò mọ ẹgbẹ́ tẹmọ kan tó ń pè ní golden mon àbí conflict mi ò rò bẹ́ẹ̀ rà kó tẹ̀ ń ṣe pé ẹ̀ rà rí gàrí mo ń gbé lọ sí hostel now gbogbo hostel gba ẹ̀ máa fọ móòdù ẹ̀ máa fọ box àwọn ẹgbẹ́ mi máa kàwé máa fọ box now tẹ́ ẹ bá ìgbà ẹ̀ mọ̀ san half school fees right then hostel bóyá scholarship àbí kankan torí pé ẹni tó ní school ẹ ṣàlàyé fún condition àná wọ́n gbà now tí ẹ bá send owó school fee tẹ́ ẹ bá send owó school teaching bá kù ó yẹ kí n teaching bá kù ó yẹ kí n wò pé dágbé tí wọ́n ra conflict fún mi àwọn ẹgbẹ́ mi ní okay yeah ẹ pé àwọn ẹgbẹ́ mi ò conflict wọn lò ó yẹ kí n lè fi change tó kù kí n fi bóyá kí n fi rányàn tó wà tó jẹ́ day student wọ́n fi bá ara conflict wa àbí kìíní but ẹ ṣe rántí sà lẹ́tà ni mo máa kọ sà máa fi change yẹn máa fi sílẹ̀ bó ti jẹ́ pé ó fi temptation yẹn wà láti lè máa fi owó yẹn jíṣẹ́ temptation yẹn wà mí ilé parọ́ ó wà láti máa fi owó yẹn jíṣẹ́ but tó pé mo ń rí ẹ fi hàn mí point mi but ẹ fi hàn mí gbogbo ìlàkàkà yín ìgbà táwọn yẹn máa sọ̀rọ̀ sí yẹn níyàwó ní fètò bẹ́ẹ̀ táwọn yẹn máa ṣe all kinds of things gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ń pa mí lẹ́kún really because gbogbo bá ṣe struggle pretend ẹ fi gbogbo ẹ fi hàn sí mi so èmi bí lè pé tí òbí tí ó bá ń fi struggle tó ń là kọjá tó bá fi ń ọmú ó lè má jẹ́ òbí tó ń struggle náà káwọn èèyàn má lè máa rò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó rí pé àwa struggle ni mo ṣe ń rò bẹ́ẹ̀ nǹkan tí òbí ń ṣe àwọn nǹkan tó rí ó yẹ kí òbí kó mú ọmọ kó fi ojú ọmọ ẹ̀ kó jẹ́ kó rí so tí ọmọ bá ń rí nǹkan bẹ́ẹ̀ èmi believe pé practically ọmọ yẹn máa lè máa pity òbí yẹn òbí tí kọ̀dọ̀tọ̀ gba etí ìyá ẹ̀ ní ibi tó ti ń tà kan tí àwọn agbèrò gba etí bàbá ìlú tó ti ṣe kìíní so èmi believe pé tóbi ò bá délé látọ̀ máa protect ọmọ bẹ́ẹ̀ ni pé nǹkan everything nǹkan ń lọ dáadáa tó tọ́mọ yẹn bá rí gbogbo ìlàkàkà yẹn gbogbo struggles yẹn náà ìkáàánú ó máa wá sí because gbogbo àwọn private school táwọn ẹ̀rọ gbogbo àwọn ọmọ tèmi ní encounter 99% wọn no because gbogbo eléyìí tèmi fún àwọn school láti nursery school for primary for secondary for university wájú mò ń jókòó sí university wájú ni mò ń jókòó sí because mo máa ń rò pé ó lọ́jọ́ kan tí ẹgbẹ́ mi ní kọ́ bí past 11 lálẹ́ nígbà tí mo wà ní OAU bóyá 300 level mi wà mo rántí pé mo fẹ́ lọ kàwé fẹ́ exam ni ebi ń pa mi kò sí nǹkan kan egúre mo máa lọ fetch egúre Tylenol Triangulate òun mo máa lọ fetch àná alẹ́ ọjọ́ yẹn mo ti dé ọ̀nà tán torí ọ́fíìsì professor Adesanya bẹ́ẹ̀ mo fẹ́ lọ kàwé wọ́n fún mi ní kí láti 100 level àná so mo ṣe padà sí hostel nìyẹn bí mo ṣe padà sí mo wọnú Awólọ́wọ̀ home lè kọ́ yín wọlé ẹ̀kan ṣàdúrà mi of course mi ìdẹ́sẹ̀ pé nípa mi àbí kankan tẹkún mo fi bẹ́ẹ̀ ṣe kọ́ ọ̀tàn mo padà sínú igbó láti lọ kàwé fún exam yẹn náà now ìkáàánú òbí torí pé tó bá jẹ́ pé mò ń bí òbí mi ṣáà wọ́n ń ṣe nǹkan tó wù wọ́n ní wọn àgbẹ̀ ẹ̀fihàn mi nǹkan tí ẹ̀ ń pass through àgbogbo ilé tí mo ń sọ yìí ìwé àti yẹn ní owó yìí salary kan pé 9,000 15,000 ní ẹ̀ ń gbàgbọ́ so ìkáàánú ọ̀tọ̀ ní ká kọ́ ìbẹ̀rù Ọlọ́run ọ̀tọ̀ ní ká fi practicality nǹkan tó bí go through ọ̀tọ̀ nìyẹn tó ìyẹn dẹ̀ lè mí believe pé ó yẹ kí àwọn òbí fail nínú ẹ̀ so nǹkan tí mi believe yẹn ṣe é pé òbí ó yẹ kó máa kọ́ ọmọ wọn ní bí ọmọ wọn ṣe máa lè káàánú wọn ọmọ tá a bá dẹ̀ fi hàn nǹkan tá à ń go through tá a bá fi hàn àti lè káàánú òbí yẹn lọ́wọ́ ọmọ yẹn ó máa wà very difficult so nǹkan tó mi believe pé ó lè fẹ́ mú kí ọmọ láti lè wé pé kó tiẹ̀ pa irú ìwà pa òbí òun yẹn sá. yóò gbé kún yóò mọ̀ pé wọ́n ní ẹgbẹ́ búburú ó bá ìwà rere jẹ́ tí ò rí jẹ́ sọ fún ẹ kódà kí èmi òun fẹ́ fi tèmi ṣe example láti kékeré ni mo ti ń káàánú òbí ìṣe pé wọ́n kọ́ mi pé máa ṣe báyìí mo sọ̀rọ̀ kan lójú ẹjọ́ kan èmi àtàntí mi tí mo tẹ̀lé àwa ní òkú àjogbo ní ọjọ́ yẹn sátọ̀dé ni
dáàdì wá fẹ́ pè wá pé ká wá jẹun torí àwọn ló máa ń dáná. Before God and man, ọ̀rọ̀ tí mo sọ yìí mi mọ̀ níbi tí èmi ti ń roko tí mo bẹ̀rẹ̀ sí mo ń ro ẹkún omijé ń gbọ̀n mí omijé gbọ̀n kí ló ń gbọ̀n mí lomijé dáàdì mi torí mo ń wo condition wọn as poor as it was mo wò ó omijé gbọ̀n mí nínú ìgbà tí mo dìde níbi tí mo bẹ̀rẹ̀ sí tí mo ṣe mo nà dúró mo gba àǹtí mi àǹtí bẹ́ẹ̀ ni bàbá mi bẹ́ẹ̀ ni bàbá ṣe mí. ẹ̀yin sọ bẹ́ẹ̀ pé àrùn bàbá wọn ṣe yín. mi mọ̀ pé bàbá wa gan tẹ̀ tí wà lẹ́yìn wa níwájú Ọlọ́run àti tẹ̀ mọ̀ fún sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ mi lè gbàgbé láéláé Jésù èdè mi dẹ̀ mọ̀ pé dáàbò wa ti wà ní lẹ́yìn wa wọ́n wá fẹ́ pè wá ní o ọkọ̀ wọn tún lẹ́yìn wa wọ́n dúró wọn wà bá ṣe ṣiṣẹ́ èmi kàn gbé mi ọkọ̀ wọn àdúrà bàbá wa ní ìyá báyìí mo ń rò bákan náà nínú bàbá tí mo máa ti yẹn ní bàbá ṣe mí ní bàbá ṣe mí ní láti pè. So mi ṣẹ̀ṣì fẹ́ sọ nǹkan lẹ́sìn so ẹ̀yin lẹ́sọ torí ẹ rí àwọn grandpa wọ́n fi wọ̀nyí ẹ rí nǹkan tó ń bó tù ẹjọ́ ṣé ẹ rí jẹ́ sọ fún ẹ ṣé ọ̀rọ̀ ọmọ tí ó bá jẹ́ àṣàmú nítorí ni ó ti ṣàmúṣàmú ṣé ọ̀rọ̀ ọmọ tó bá máa dájú nítorí ni ó ti jẹ́ ọ̀dájú ọmọ kò sí irú tó lè tẹ́ lọ́rùn ọmọ tó bá máa dájú àgàgà tó bá ti lọ wọ náà àwọn ẹgbẹ́ ọmọ oníjàgídíjàgan. ilé tó ti wọ ẹgbẹ́ oníjàgídíjàgan láti kékeré ẹlẹ́sọ pé àti kékeré náà ti gbẹ̀ka ẹ̀rúkò àti kékeré yẹn àmọ́ ìgbà àwọn kan wá jẹ pé Ọlọ́run dá ẹ̀mí bóyá ẹ̀mí ìwà kíni Ọlọ́run dá àwọn mi wá jẹ pé ọmọ yẹn máa fẹ́ yọwọ́ but èmi bí lè pé ó sì máa kì í ṣe everybody ló máa gentle really now but àti kékeré yẹn kò sí bọ́mọ ṣe lè jẹ́ oníjàgídíjà tó tí òbí bá ṣì ń fi irú àwọn nǹkan wọ̀nyí tó bá ṣì fi tó fi yín hàn wọ́n kì í ṣe pé kò ní àwọn nìkan àwọn náà máa rí náà. wọ́n máa àwọn àdìsí nǹkan tó ń bá fẹ́ àwọn míì wà tẹ́ pé wọ́n wà patient láti lè fi rí àwọn ọmọ míì wà tẹ́sẹ̀ pé oníjàgídíjà tẹ́ pé wọ́n ti ẹ̀ farabalẹ̀ láti fẹ́ rí èyí òbí máa make effort láti draw attention ọmọ ẹ̀ for example ní announce ó ní fídíò kan tó ń trend ní láti àná one lady one woman tó máa pè lady Just Adétòun náà pé ó wá ìdí tó popular nígbà election tó lọ yìí Èkó ló wà Just Adétòun lórúkọ Adétòun Yorùbá ni so òun rìn ní estate ẹ̀ ní kì í ṣe estate tó ń gbé lẹ́kọ̀ọ́ òun rìn ní island ni òun rìn ní estate ẹ̀ ní nǹkan bí 5 AM nídàájí so obìnrin tó ń gbálẹ̀ bí mo bẹ́ẹ̀ ẹ̀yìn náà ti wo fídíò lórí YouTube ara nǹkan tó ń trend láti ìyànà nìyẹn now obìnrin tó ń gbá ilẹ̀ tó ń bá wọn ó dà pé àti òwòrò ṣòkè àgbègbè náà ṣe pé ó ti ń bọ̀ ṣá ló tún máa ti ń wá síbẹ̀ náà wọ́n máa ń mú ọmọbìnrin ẹ̀ dání ọmọ yẹn bí i 11 years old lọ́mọ yẹn ọmọ ọdún 11 lọ́mọ yẹn ọmọ yẹn ó ń bá ìyá ẹ̀ máa gbà several places láti ibi tó ti jìnnà ló bá ti wá sẹ́làn èlò jẹ́ ló ń gbà 19,500 19,500 owó yẹ̀ ò ti ẹ̀bẹ́ ló máa ká tábọ̀ ọmọ bọ́ ṣe ń ní irú àwọn ìrìnàjò náà wọ́n máa ń dẹ́ gbé fóònù jáde Just Adétòun yẹn ó gbé fóònù jáde ó dẹ̀ sí ń record máa yẹn ó ń bọ́ ọmọ yẹn sọ pé kọ́mọ yẹn lọ jókòó ó bẹ̀ sí ń bá wáyé sọ ó gbé kámẹ́rà sí lójú kó tẹ cover ẹ̀ pé ó child labour kíní kan pé láyé kó má yẹ bá ṣe orúkọ bẹ́ẹ̀ tó bá ṣe orúkọ bẹ́ẹ̀ tó bá tún gbà ó béèrè ọjọ́ tó má yẹ máa wá síbẹ̀ ẹ̀ bá Monday to Saturday ni ó má yẹ máa wá síbẹ̀ ẹ̀ pé tí òun bá ti yẹ bá come across ọmọ yẹn pẹ̀lú ọmọ yẹn wọ́n máa withdraw ọmọ yẹn lọ ipe gọ́ọ̀mẹ̀ máa take over possession ọmọ yẹn wọ́n máa take possession ọmọ yẹn wọ́n á fèsì child kìíní kan ipe ìyá yẹn ó máa lose ọmọ yẹn forever kìíní kan náà inú kọ́kọ́ bí mi bá kan wò nínú yẹn náà wọ́n máa ń ṣàlàyé fún ipe holiday náà wà àwọn Monday ipe holiday náà wà náà ipe so ó dẹ̀ ní ọmọ bíi mẹ́rin again bóyá mẹ́ta sílẹ̀ so ọmọ yẹn ní bóyá bíi fẹ̀sùn ló dàgbà ìlẹ́wọ̀n yẹn ipe tó kàn wà náà lè dé láti jẹ́ kí iṣẹ́ wọn kí o já because ó ṣe máa lọ sí another place láti lọ so at the end of the day ó dà pé wọ́n á bẹ̀rẹ̀ sí bash woman Just Adétòun àwọn èèyàn tó kà comment ọ̀rọ̀ ó post yẹn go viral
now later ó wá woman yẹn lọlé láti lọ kúnlẹ̀ lọ bẹ̀ woman yẹn. Now ẹni tó sọ̀rọ̀ torí ẹ̀ pé tó analyse kìíní ẹ̀dẹ̀mọ̀ pé mo like VDN very dark man bọ̀bọ̀ yẹn òun ló analyse ọ̀rọ̀ yẹn pé nǹkan tí everybody go through ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó lè dédé gbé kámẹ́rà sójú ìyá níwọ̀ náà ó ti kọ́kọ́ useless ìyá ọmọ yẹn lójú ọmọ yẹn náà ọmọ tí òbí tí ìyá yẹn wọn náà wọ 30 minutes ọgbọ̀n ìṣẹ́jú náà máa kọ́kọ́ fi rìn kúrò nílé wọn kán tó dé bus stop ibi tán lọ́wọ́ mọ́tò. Now bọ́n máa ṣe dé island gbọ̀ngàn náà 19,500 sir kò tó ọmọ 50 years old jẹ́ onímọ̀ yẹn gba ìmọ̀ mọ́tà. Now ọmọ tó ń rí tó òbí fi yàn kò sí bí ọmọ yẹn ṣe lè jẹ́ obìnrin rí o kò ká tẹ̀sán kó kò sí bí ọmọ yẹn ṣe jẹ́ onípàlẹ̀ tó ń rí bọ́n ṣe mọ̀lẹ́sì ìyá òun yẹn tó ń rí ibi tí ìyá òun ti mú 2,000 naira tó ń fóun lọ school àbí tó ń fi sọ bí akọ́bí sùn náà lọ́nà kò sí tí ọmọ yẹn ò ní ní karùn-ún yẹn ṣáà ibi tí èmi lọ nìyẹn tọmọ yẹn bá wá wú ṣùṣù lọ́la tó ní kò fẹ́ pa ìyá òun yẹn jámà mẹ́gbẹ́ yẹn ti ní bẹ́ẹ̀ exceptional case yẹn so at least tí òbí bá ń lẹ́yìn láti fi ṣe gbogbo ìgbà lọ òbí máa ṣe gbogbo láti tọmọ lọ́rùn láì jẹ́ pé wọ́n fi ọ̀nà hàn ọmọ yẹn nípa ibi tí báwọn ṣe ń struggle ìkọ́ tèmi ń lọ nìyẹn sà. ní orúkọ náà kó ṣàfikún wa. àmì sà àti wà ní 31 minutes wà. ọlọ́run kó ṣàfikún wa. ṣé ẹ rí ilé ayé tá a wá ẹ̀ ẹ jẹ́ kí òbí ó tójú ìwà ara ẹ̀ lọ. kọ́rọ̀ bá ló ṣe sọ. ní wípé tí o bá ṣe ojúṣe ẹ níwọ̀n bàtọ̀ ọlọ́run bá fẹ́ lágbára láti ṣe lórí àwọn ọmọ tí àdẹ̀rí náà àwọn ọmọ yẹn tí ò mọ̀ tí ò fẹ́ mọ̀ tóbi náà máa wù. Alright, so that bóyá ká pèlè ní part 1 so that next time kì í ṣe the same topic la máa wá take o but aspect ẹ̀ ló máa continue of course lórí òbí sọmọ so ká fẹ́ wo àwọn àléébù láti ọwọ́ àwọn òbí because kò sí bá ṣe lè sọ gbogbo problem tá à ń face ní country lẹ́nu ọwọ́ òbí ló ti wá gbogbo problem tá à ń face ẹ̀wọ̀ so mo máa fẹ́ kí ẹ má bínú sá mo máa fẹ́ kí a dá dúró síbí báyìí lẹ́nu a lè pé lè ní part 1 nígbà tí n bá máa bóyá edit ẹ̀ láti ìfèsì kí ni a lè pín part 1 then ká wá ṣe subsequent video but nǹkan tí a achieve nínú video yìí ni pé láti lè mọ nǹkan bíi méjì ni one nǹkan tí ó fà tí ọmọ lè wo ṣùṣù láti ṣe kó fẹ́ pa òbí òun tó dẹ̀ ń pa òbí táwọn ọmọ ń pa òbí wọn kí ni nǹkan tó fà then ẹlẹ́kejì ni pé kí ni ẹ̀kọ́ kan tí òbí lè kọ́ ọmọ láti lè àmọ́ ìyàtọ̀ fún general answer ìbẹ̀rù Ọlọ́run tí nǹkan ṣoṣo just one out of many tí òbí lè kọ́ ọmọ láti lè má jẹ́ kí èrò burúkú bẹ́ẹ̀ kó wá sínú ọmọ so nǹkan tí fídíò yìí tí a achieve nínú fídíò yìí nìyẹn so ìmọ̀ bí ẹni parting shot tí ẹ fẹ́ kí àwọn èèyàn ti. wọ́n kọ́ àwọn òbí ẹ jẹ́ ká gbé ìbẹ̀rù Ọlọ́run sọ́kàn kò sí ní tá a lè sọ lẹ́yìn pé ẹ jẹ́ ká gbé ìbẹ̀rù Ọlọ́run sọ́kàn àwọn ọmọ wa àwa pàápàá gan ẹ jẹ́ kí ìwà àti ṣe wa ẹ jẹ́ káwọn ọmọ wa ó rí gẹ́gẹ́ bí ẹni tó ní ìbẹ̀rù Ọlọ́run ní ọkàn ẹni tí ń bẹ̀rù Ọlọ́run ohun tó wọ́n ti pé ohun tí mo fẹ́ ṣe yìí tí mo fẹ́ ṣe Ọlọ́run mọ̀ sí o Ọlọ́run wò ó ṣé dáadáa ni gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹ jẹ́ ká jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run gbà lọ́kàn wa lọ́dọ̀ ẹ̀wọ̀n mi tí mo fẹ́ ṣe yìí. All right, sir. Àdúrà wa gbà. Àmín sir. So ẹ ṣé everybody gbogbo èèyàn tí ó bá ní àǹfààní láti wo session yìí ẹ ṣé ní ọ̀pọ̀lọpọ̀ fún àkókò tí ẹ fi sílẹ̀ láti lè fi wo àkásílẹ̀ yìí because everybody look busy so thanks a big Lord we appreciate you we look forward to next time see you then bye for now. Ẹ ṣé o.